Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this.
tún bá parí láti ní tòní sọ̀mí onífẹ́sà onífẹ́sì ọ̀dọ̀ bàbá yìí sọ̀mí ṣé mẹ́sọ́. Yẹ onífẹ́sì sọ̀mí sọ̀mí sport kékeré ẹ̀ o ti tó ó bẹ nínú ọgbà wa ọ̀nà dídá ọ̀nà dídá àbí ọ̀gá ó bẹ nínú ọgbà wa jẹjẹ ká góòlù. Nígbà wo tó bá mẹ́ta bẹ́ẹ̀sì wàá ṣe fíìmù báyà náà à ń ka fíìmù nínú iṣẹ́ àwọn báyìí lẹ́nu fọ́rẹ́sì àmọ́ àgbo fún yín. Ó wá ní wọ́n sí méjì kó tó ta 15 million ó ṣiṣẹ́ fún wa 15 million lásán wú. Èmi náà bí owó mo gba fẹ́ǹsà mo gba sílẹ̀ márùn-ún gbogbo owó ẹ̀dẹ̀gbẹ́ mo tún gbowó tibítibí àníyàwó lé. Ilé tí ó bá mi bá a ní ìsọ̀rọ̀ yìí. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. Any events going on in Nigeria, Gboah TV is always the first to get there, so you just need to subscribe unless you'll be missing out. And how to subscribe? There's a circle here written Gboah TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if any event just take place or you heard something, just go on YouTube, search for Gboah TV. You see the. And if you have a big show coming up, any event, you can call us.